Kini, ó lè máa jábọ́ lọ. But mo hate false allegation. Intelligent people know that Koiki is a manipulator and a narcissist. Oh, mo tó ṣe máa mátàmú. Ṣé ti yẹ bẹ́ẹ̀ yẹn? But mo hate false allegation. Because ó ní pé mo lọ́nà ìyàwó ẹ̀ mọ́lé, ṣáwọn ló ń bẹ ẹ fẹ́ mi ni. Àwọn ló ń bẹ ẹ bá mi sùn. Portable òun àti ìyàwó rẹ̀ èèyàn Àṣàbí Simple wọ́n máa ti sọ di woro sí woro, wọ́n ti sọ di wọ́wọ́wọ́, gbogbo ẹ̀ ní play fún yín. Àṣàbí Simple náà ti reply Portable, ṣùgbọ́n kí ni Portable gangan sọ t'Àṣàbí Simple náà fi sọ̀rọ̀, gbogbo ẹ̀ léyìn nàná èèyàn fún yín nínú fídíò. Gbogbo ẹ̀ náà lẹ́kọ̀ọ́ pé lánàá èèyàn lọ́ndì 1 of January 2026 tá a bọ́ sí ní Àṣàbí Simple ló wa Portable lọ́rùn mọ́lẹ̀ ni wọ́n kò sí èèyàn ní Òdògùbà. Gbogbo ohun tó ṣẹlẹ̀ tẹ́yìn ò mọ̀ pa ẹ̀, gbogbo ẹ̀ làṣírí ti tú. ń kọ́kọ́ play in tí Portable tó sọ online kó tó wá di pé ń play in t'Àṣàbí Simple tó náà fi reply ẹ̀. Ẹ mọ̀ pé gbogbo àwọn ènìyàn ni wọ́n ti ní ṣé ìyàwó oògùn lélẹ́yìí ni àbó ṣe já le tó báyìí gan. Ẹ wò ká má pọ̀ lọ́rọ̀, ń kọ́kọ́ play in tí Portable sọ lẹ́yìn ìjà tí wọ́n jọ ní èèyàn ní Òdògùbà. Lẹ́yìn ìjà yẹn ni Portable bọ́ síta, ó ṣàlàyé tẹnu tiẹ̀ in tó ṣẹlẹ̀ táwọn fi ń jà. Àwọn ènìyàn wá ní lẹ́yìn ẹ má ti ń jẹ lọ bẹ̀rùn. Lẹ́yìn ìgbà yẹn ni Àṣàbí Simple náà wá bọ́ síta pé in tí Portable yìí tó ti sọ ó ti pọ̀ jù. Ṣùgbọ́n ẹ má jà lọ jìnnà, ẹ já bẹ̀rẹ̀ ẹ já mú báyìí ká kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Portable, in tí Portable sọ lẹ́yìn ìjà tí ẹ rí online tí wọ́n jọ ń drag ara wọn. Ó yá mò ń padà bọ̀, ẹ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Portable. Ọmọ Ọlálọ́mí ẹ jẹ́ n gbé Portable wọlé. Okay, wọ́n tún ti wọlé Bẹ́wàjì báyìí o, wọ́n na Bẹ́wàjì, wọ́n gbé Sexy Shay lọ. Àwọn ọmọ bá mi jà wọ́n dá. Where I put Bẹ́wàjì, I'm sleeping around 11 in the night. Àṣàbí Simple call me. Bóun wà ń bà, mo ní kí ló lọ ṣe ń bà, ìyàwó ilé òun lọ bá nà. Ṣùgbọ́n mo ṣàfẹ́ sí ilé tiẹ̀ máa lọ bẹ̀ máa bẹ́ẹ̀ mẹ́. Lóhùn àtàwọn fámílì òun ni o. Wọ́n lọ bá, wọ́n gbọ́ tí, wọ́n gbẹ́nẹ́ sí, wọ́n gba gbogbo oríṣiríṣi ọtí, wọn àtàwọn àbúrò ọkùnrin obìnrin. Wọ́n ń jayé. Wọ́n wá ní ó ń pè mí píkì kọ́ wá rò pé bóyá stúdíò mi wà. Ẹ wò ó já stúdíò mi wọlé o. Ó sáré wọlé ó já gbogbo ilẹ̀kùn stúdíò mi méjì. Bóyá já tán mi wà lé mò ń sùn lọ́dọ̀ Bẹ́wàjì. Mi mọ ìgbà táwọn ọmọ bá máa pè mí, wọ́n bá wọn ọmọ bá mi jà wọn àtàwọn àbúrò ẹ̀. Kó tó di pé ń sọ̀rọ̀ èèyàn ń play fídíò Àṣàbí Simple, kó tó di pé ń play ẹ̀ fún yín, ẹ̀yin náà gbọ́n tí Portable sọ. Portable ní pé jẹ́jẹ́ òun lòun sùn lọ́dọ̀ ìyàwó òun èèyàn Bẹ́wàjì. Wọ́n pè òun pé onítíátà èèyàn Àṣàbí Simple ilé tó jẹ́ ìyàwó kejì rẹ̀ ó máa ti d'Òdògùbà lọ́jọ́ ọdún. Òun àtàwọn àbúrò ẹ̀ ni wọ́n jọ wọlé sí Òdògùbà, wọ́n wá ṣe fàájì, ó ní wọ́n gbẹ̀nẹ̀ sí, wọ́n gba gbogbo ẹ̀, wọ́n rọra wọn yó. Ṣùgbọ́n ó wá sọ nǹkan kan, ó ní wípé Bẹ́wàjì sọ wípé òun ti ń pè òun ṣùgbọ́n òun ò gbé kọ́. Báyìí ni àwọn ọmọ iṣẹ́ Portable ni wọ́n pè é. Dídé tó máa dé sí Òdògùbà, gbogbo ẹ̀ ti di wọ́wọ́wọ́. Àṣàbí Simple ó ló sọ di wọ́wọ́wọ́. Ó ní kí ló dé tí mo fi ń pè ẹ́, ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ilé olórogún ó ṣeé ṣe kó jẹ́ pé Àṣàbí Simple náà ti mọ̀ pé ọ̀dọ̀ ìyáálé òun ló wà ni ò jẹ́ kó pé kọ́ọ̀lù, tàbí kó jẹ́ pé ọ̀dọ̀ obìnrin míì ló wà ni ò jẹ́ kí Portable kó gbé kọ́. Ó sọ di wọ́wọ́wọ́. Ó ní mímúgò tí ó múgò àfipò orí òun ló là á mọ́, ṣùgbọ́n ẹ mọ̀ ọmọkùnrin òun yẹ̀. Báyìí ló ṣàdí wọ́wọ́wọ́ gẹ́gẹ́ bí n tí Portable sọ. Ó tún wá sọ nǹkan kan mọ́ ká tó di pa play fídíò Àṣàbí Simple ní tóun sọ. Portable sọ pé lẹ́yìn yẹn ni wọ́n tún lọ ká Bẹ́wàjì èèyàn tó jẹ́ ìyàwó ilé òun gangan, pé wọ́n lọ ká mọ́lé, wọ́n nà blue black. In tí Portable sọ la sọ. Ẹ jẹ́ á wá gbọ́n tí Bẹ́wàjì tóun náà sọ. Ọ̀rọ̀ yìí ó máa lẹ́yìn àjàǹtí ele. Ó yẹ kí n gbé Bẹ́wàjì wọlé yìí ò ní tíátà, mo tún padà bọ̀. Kini, ó lè máa jábọ́ lọ. But mo hate false allegation. Intelligent people know that Koiki is a manipulator and a narcissist.
ohun mọ́ tó ṣe máa mátàmú ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn. But mo hate false allegation because ó ní pé mo lọ́nà ìyàwó ẹ̀ mọ́lé ṣáwọn lọ́nbẹ́ ẹ fẹ́ mi ni àwọn lọ́nbẹ́ ẹ bá mi sùn kí ló kan lẹ́lẹ́ni tó bá yẹ pé mi làwọn ni màá jáde pé má fi mi rúgbó o torí ìgbà tó lọ bẹ̀ mi ì sí ń bẹ̀ tó bá pa mi ní sí ń bẹ̀ so mo máa jẹ́ kẹ́ni lẹ́ni feel like a bad person ìyẹn one mi ò yọ mi àti wọn jọ ní issue mi ì rò pájọ dúró báyìí gan rí torí téèyàn bá hùwà àdúrà tó bá ṣépè fún àdúrà ló máa jẹ́ tiẹ̀ tí wọ́n bá jẹ́ òwe tó bá ṣàdúrà fún àdúrà ló máa jẹ́ tiẹ̀ káwọn náà jáde kọ́ sọ wípé èmi Àṣàbí o mo wálé àwọn wá pariwo láwọn lórí tó kọ́ lórí burúkú baby love yẹn tó wà number 1 tí ó gbé ẹ kí ni kò sí fóònù lọ́wọ́ mi láti ìjẹta yẹn o ti gba fóònù lọ́wọ́ mi o ti sọkẹ́ kìdí kan mo wish káwọn èèyàn ọmọ tó ṣe máa ń bẹ̀bẹ̀ tó ṣe máa ń ké ká ní pé ò gba fóònù lọ́wọ́ mi ni mo ní rẹ́kọ̀dù ẹ̀kan tó ṣe ń ké o ní ò sí níbà tèmi fi wá síbà ìwọ tó jẹ́ pé wọ́n ló ní kí n gbóúnjẹ ọdún wá fún ẹ fídíò tá a ṣe kéṣù tó gbébọn ó wà lórí fóònù mi ó jẹ́ lọ́sà sí ẹni ìpẹ́ ní tó sàsí ẹ o kìnnìkan kìnnìkan o kò ní péjọ méje o kìnnìkan tó o ti bẹ̀bẹ̀ lálẹ́ ọjọ́ yẹn tó máa ṣe káwọn àbúrò mi lọ station lọ fẹjọ́ ẹ̀sùn pé o nà àwọn ṣọmọ pàwọ̀ yóò ní dé online torí o bẹ̀rù ọlọ́pàá ń sìn ó yá gbogbo ẹjọ́ tó rò sí online yẹn kí ló máa ṣe sí ìkọ́ tẹ́lẹ̀ máa ń rò tí mi ṣe kí sọ̀rọ̀ nìyẹn o kí ni wọ́n máa ṣe sí online yẹn everybody máa sọ̀rọ̀ máa rẹ́rìn wọ́n máa comment kan tó bá wà nínú wọn at that particular time ni it doesn't change anything it doesn't stop anything o ò ní làákàyè ẹ̀yin dàdí fìtílà ó lọ́pọ̀lọ́. Àṣàbí Simple náà ó ti ṣàlàyé gbogbo yín náà lẹ́gbọ́n tó sọ ó ní wípé òun tòun ò lọ na Bẹ́wàjí mọ́lé gẹ́gẹ́ bí Portable bó ṣe sọ online wàhálà ilé olórogún ilé ogun ni ó tún wá sọ̀rọ̀ ó ní pé Portable gbogbo ohun tó sọ pátá pé irọ́ ni pé gbogbo ohun tó sọ pé òun lọ da Òdògùbàrú pé irọ́ ni pé ohun tó tún sọ pé òun ò sọ fóun tóun fi wá sí Òdògùbà ó ní irọ́ ni ó ní torí pé kó tó di pé òun lọ sí Òdògùbà làwọn tí jọ sọ̀rọ̀ tó ní kóun ò sí oúnjẹ ọdún wá ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé on the one ó ní lẹ́yìn ìgbà yẹn ń táwọn tún jọ sọ lórí fóònù ó tún wà ń bẹ̀ tí Portable ní ayé ló ń sọ òun kó sábà òun sóúnjẹ ọdún wá ó ní lẹ́yìn ìgbà tóun sóúnjẹ ọdún wá lèṣù gbógun èṣù gbébọn ó yìn sókè gbà ó ni wàhálà bá ṣẹlẹ̀ ó ní kì í tún wá ṣe pé yẹn lásán ni ó ní pé Portable ó ti gba fóònù lọ́wọ́ òun ó ní kì í bá ṣe bẹ́ẹ̀ ni gbogbo àṣírí tó wà lórí fóònù ilé bí Portable ṣe máa ń bẹ̀ òun pé Àṣàbí jọ wọ́n fi òun lẹ̀ dákun ọrùn sùn làpárò kírun ó ní gbogbo ẹ̀ lòun ò bá fi sọmọ aráyé wàhálà ń bọ̀. ní táwọn ènìyàn ń sọ àwọn ènìyàn ní ṣèèṣì pé ọ̀rọ̀ Portable fẹ́ máa ṣẹ̀ tó ní pé gbogbo ẹni tóun bá ń fẹ́ lòun máa ń fi jùjú lòun máa ń fi dè é mọ́lẹ̀ torí pé ìfẹ́ eléyìí ó ti fẹ́ kú lójú lásán. ẹ̀yin olólùfẹ́ wa ẹ subscribe kẹ́ ẹ sọ èrò tiyín èyí ò sí comment section.